lórí rògbòdìyàn ọba tó lọ nílùú Òkègbó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí pè mí especially àwọn ọmọ Òkègbó tí wọ́n wà ní ìdálẹ̀ I mean Òkègbós in diasporas wọ́n pè mí wọ́n béèrè àwọn questions kọ̀ọ̀kan lọ́wọ́ mi wípé kí ló fà á àwọn kan tiẹ̀ wà tó yẹ pé wọ́n mọ bí ọ̀rọ̀ ọba jíjẹ nílùú Òkègbó ṣe wá di nǹkan tí ó jẹ́ wípé gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ yan ọba bíi ìdúkù tẹ̀m̀bẹ̀lẹ̀kún báyìí ló máa padà sílẹ̀ ọ̀rọ̀ yìí àtàdá àjànàkú ni kì í ṣe ọmọdé láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ṣe àwọn ìwádìí mi mo jẹ́ máa fi lè rọ ẹ̀yin ọmọ Òkègbó tẹ̀ ń wò mí tẹ́tún ní òye ọ̀rọ̀ ìjú mi lọ ibi tí mo bá ti ṣe àṣìṣe ẹ má fi ṣèbínú pé bí a mo ṣe bẹ̀lẹ̀ yẹn lẹ́kẹ́ni ẹ lè inbox mi kẹ́ tó ń lè fún mi ní àwọn information tẹ́ bá mọ̀ pé mo need tàbí kẹ́ request fún nọ́mbà mi WhatsApp nọ́mbà mi so kẹ́ lè fún mi ní àwọn information tẹ́ bá mọ̀ pé mo need kì í ṣe torí wa nìkan bí kò í ṣe torí àwọn ọmọ wa àti pé pàápàá àwọn ọmọ Òkègbó kan wà tó yẹ pé wọ́n fẹ́ ìlọsíwájú fún ìlú Òkègbó ṣùgbọ́n wọn àgbélé nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ nílùú Òkègbó kò tẹ́ wọn lọ́rùn so wọ́n fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan now ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ètò ọba jíjẹ nílùú Òkègbó wọ́n máa ń sọnù súnkẹrẹ ni wọ́n máa ń sọnù bíi ti Ìbàdàn tí kábíyèsí bá gbèsè balógun máa di kábíyèsí ọ̀tún àdì balógun so bí wọ́n ti máa ń sún àwọn èèyàn yẹn ṣùgbọ́n nígbà tó yá ojúlà nígbà tí bàbá wa Odò Kúnlé tí wọ́n gbèsè ni wọ́n bá ní wọ́n ti yí ètò ọba jíjẹ nílùú Òkègbó padà pé wọn àlò ìlànà sísúnmọ́ nígbà táwọn sọ ìbàbá kan tí gbogbo wa mọ̀ nígbà yẹn tó jẹ́ bàbá tíṣà ni everybody ti lérò wípé ọba jíjẹ kan ṣùgbọ́n nígbà tí wọ́n ní wọ́n ti pa ìlànà dà àwọn kan fa akíkọ́rí bàbá àwọn ìdílé bàbá yìí pé ó ṣe jẹ́ ìgbà tí ọba kan bàbá yìí ni wọ́n sì ní wọ́n ti yí ètò ọba jíjẹ padà nílùú Òkègbó wọn sì sísúnmọ́ ọ̀rọ̀ yẹn bí ìgò bí àdùbí orí fífa yìí ni bàbá yẹn ọlọ́jọ́ dé bá wọn torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo ti dé nínú gbogbo wàhálà yìí náà làwọn kan náà tó jẹ́ tí wọ́n fẹ́ràn ìlọsíwájú báàlù náà ti sọ wípé nǹkan tí àwọn rò táwọn fi support irú idea yẹn ni pé idea pé àmì táwọn fi against idea sísun ni wípé number one wọ́n ṣàkíyèsí wípé kọ́ba tó kan ẹlòmíì nínú àwọn ìjòyè yẹn ogbó ti máa ń dé wọn nílé ẹmọ ṣe bó ṣe kí wọ́n ṣe lórí àpèrè wọn nílé sá débi gbogbo ìdúró kí wọ́n nílé rìn lẹ́yìn àwọn mẹ́ta pé wọn kì í tọ́jọ́ kúrò bó ti dé pé nígbà míì dẹ̀ léyìí ó máa ń jẹ́ kí àwọn tó wà lẹ́yìn kí wọ́n máa ronú wípé kẹ́yìn tó wà níwájú tètè lọ kó bá lè tètè ká wọn pé ṣùgbọ́n kí ló dé tí a kò kú fi ṣe kámárò tètè láàrin àwọn ìdílé tó tẹ ìlú Òkègbó àwọn ìdílé àwọn akọni tó tẹ ìlú Òkègbó kó fi ṣe ruling quarters so àdèkè lọ́pọ̀lọpọ̀ ìlú tó yẹ pé lóòótọ́ wọn lo sísúnmọ́ ruling quarters or ruling houses wọn lò báyìí so wọ́n wá ní reason yẹn tí wọ́n fi wò wípé instead of tí a fẹ́ máa sun ká máa lo sísúnmọ́ so wọ́n ṣàbẹ̀rẹ̀ sí fàǹgbà yẹn nígbà tó yá ni wọ́n fi ọba míì jẹ bàbá wa dókítà ni tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà gbà tí wọ́n bóyá pèrè yẹn wọ́n lò bí oṣù mélòó làwuyewuye bá bòde kí ló ṣẹlẹ̀ àwọn kan ní wọn kì í sọ ọmọ nílé àwọn kì í ṣe ọmọ nílé yín kẹ̀ kí wọ́n lè ń gbà tí wọ́n fi máa jọba wọ́n bá bẹ̀rẹ̀ sí fà bàbá ní ọmọ nílé ibẹ̀ ló àwọn kan ní kì í sọ ọmọ nílé àwọn kì í sọ ojúlówó ọmọ nílé àwọn gbákan kan wọ́n fà ṣùgbọ́n kan tí àwọn èèyàn ń bá wọn jà sígbà yìí pé kí lẹ̀ ń wò tó fi gorí àpèrè yẹn àwọn kan ní ọmọbìnrin ní kì í sọ ọmọbìnrin kò tí ẹ̀ bá wọn tẹ rárá orí yẹn ni wọ́n wà tí bàbá yẹn fi wàjà nígbà tó wàjà làwọn ìdílé yẹn bá tún darí pé nígbà tí bàbá ti wá wàjà báyìí àwọn ẹsẹ̀sẹ̀ fẹ́ fa ọmọ oyè kalẹ̀ ni pé bàbá yẹn o kì í ṣe slot àwọn lólò torí àwọn tí ń pariwo pé kì í sọ ọmọ nílé àwọn làwọn kan náà bá sọ pé ṣùgbọ́n àgbà tẹ́sẹ̀ máa pariwo ó ti léètì ó ti gorí àpèrè á jẹ́ ti ka orúkọ ẹ̀ mọ́ àwọn ọba tó jẹ lódàdọ̀ ńlá báyìí tó máa ń ka orúkọ àwọn ọba tó jẹ nílùú Òkègbó orúkọ ẹ̀ wà mẹ́ pé nítorí bẹ́ẹ̀ ó ti lo slot ruling quarter yín nìyẹn wọ́n bá gbé ọ̀rọ̀ lọ ilé ẹjọ́ wọ́n fà ẹjọ́ lọ bí wọ́n wá fi ọmọ bàbá yẹn bí ọmọ ẹ̀gbẹ́ wọ́n fi sórí àpèrè gẹ́gẹ́ bí adelé àwọn kan sọ fún ọ pé níwọ̀nba ìgbà tí ẹ ti fi ọmọ ẹ̀gbẹ́ sí orí àpèrè gẹ́gẹ́ bí adelé ó túmọ̀ sí pé ẹ ti gbà gẹ́gẹ́ bí ọba nìyẹn so a gbọ́dọ̀ sọ wípé kò ló slot ruling quarter yín now ibi tí wọ́n dájọ́ sí ní court èmi ò mọ̀ ẹ̀yin ọmọ Òkègbó tí ẹ wà lábẹ́ comment section ẹ̀yin lè má padà sọ yín lẹ́yìn ìgbà yẹn ni bàbá míì tó sì bàbá tó gbéṣẹ̀ lẹ́nu lọ́lẹ̀ àwọn náà wá jẹ wọ́n ní láti agbolé tó yẹ kọ́ bá kàn agbolé ta kọ́kọ́ tí wọ́n fa ọjà agbolé ọ̀dọ́ àbí sagbolé ọ̀dọ́ ni wọ́n ní agbolé ààrẹ ló yẹ kó kàn ni bàbá tó gbéṣẹ̀ àwọn bá jẹ lórúkọ ilé ààrẹ bàbá yẹn dẹ́ ìgbórí àpèrè bàbá yẹn gbìyànjú ní tilẹ̀ tọ́lọ́run
ọ̀pọ̀lọpọ̀ ìlọsíwájú ló dé bá ìlú yẹn. Kódà ayé bàbá yẹn débẹ̀ ní ìlú yẹn lọ́sẹ̀ produce member House of Representatives. Báyìí náà wọ́n produce ẹni tó jẹ́ SA to the president on food security ní Barrister Yéjídé Ògúndípẹ̀ ní Fagunwa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan mẹ́rin ló wọ ní ìlú yẹn. So táwọn yẹn dẹ̀ ń jó pé bàbá ìgbìyànjú bàbá ìgbìyànjú ó sojú ilé ààrẹ dáadáa o. Àbí bí èéfín tó ṣe bẹ̀rẹ̀ sí orúkú pé pẹ́pẹ́sẹ́ o kì í sọ ọmọ nílé àwọn ọmọ gbákan ọmọ àwọn ní gbákan òkan. Ẹnu tèmi ò lè gba ọ̀pọ̀lọpọ̀ àwọn gbólóhùn yẹn ṣùgbọ́n yé ẹ̀yin tí ẹ̀ ń bú mi. Àwọn kan ní irọ́ ni wọ́n sáà ń fa láàrin ara wọn. Ìbéèrè táwọn kan tó padà ń béèrè lọ́wọ́ àwọn ìdílé yìí ni pé kí lẹ̀ ń wò tó fi gorí àpèrè? Kí lẹ̀ ń wò tó fi gorí àpèrè? Sẹ́yìn ń sùn gbà yẹn ni ẹ wá ṣẹ̀ jáde sí pé ẹni yóò kì í ṣe ọmọ nílé yín. Wọ́n dé adéléwọ̀n lórí ẹ̀ sọ̀rọ̀ ó sì wúyè ẹ̀ sọ̀rọ̀. Àwọn ìdílé tó kù tó máa tó nẹ́ẹ̀sì wọn sọ fún wọn pé ẹ má play dókà tó ní túmọ̀ fáwọn àwa ti ń prepare after yín àwa ló máa kàn yẹn wọ́n ní àwọn yẹn agbolé kólé. So ọ̀rọ̀ yẹn náà ọ̀tún lọ lé ẹjọ́ ọ̀rọ̀ ni wọ́n fà lọ́wọ́ ní ẹjọ́ tí bàbá yẹn fi wájà wọ́n wá fi mọ bàbá yẹn sórí àpèrè gẹ́gẹ́ bí adélé. No, nǹkan táwọn wá gbọ́ ni wípé kọ́tà tí bàbá yẹn represent tí bàbá yẹn jọba tó represent láti ilé sílé ààrẹ ni wọ́n ní àwọn ilé ààrẹ yẹn wá sọ wípé àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ tún ọba táwọn jẹ ni pé bàbá pé kì í ṣe slot ilé àwọn kọ́tà yẹn bàbá yẹn lò fáwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ fa ọmọ òye kalẹ̀ báyìí nǹkan tó ṣẹlẹ̀ lákòókò wa kó padà tó fẹ́ ṣẹlẹ̀ báyìí àwọn ìdílé tó next which is ìdílé Kólé àwọn ni rárá o bàbá tó jẹ inú agboolé yín ló ti wá ó dẹ̀ ti gbéṣẹ̀ wọ́n dẹ̀ fi ọmọ ìṣòro àpè gẹ́gẹ́ bí adélé ó túmọ̀ sí pé wọ́n ti ka mọ́ àwọn ọba tó jẹ nínú ìlú Òkè Igbó torí bẹ́ẹ̀ agboolé Kólé ló kàn àwọn Kólé bá ní agboolé àwọn ló kàn àwọn bá múra láti fa ọmọ òye kalẹ̀ táwọn ọmọ ilé Kólé tó wà ní ìdálẹ̀ tó wà nílé gbogbo wọn ti ń sara wọn jọ pé adúpẹ́ o láìpẹ́ wọ́n máa rán ni sí ilé Kólé pé ọ̀yá ẹ̀ mọ́ ọmọ òye wa o àfúrà ti gbé gbọ́ wípé wọ́n kà kéde náà lórí rédíò ni wípé wọ́n ní ìlú Òkè Igbó wọ́n ti dìbò láti mọ ẹni tó máa jọba tuntun ẹni báyìí ló dé jàmọ́ lọ́wọ́. àwọn kan jó àwọn kan yọ àwọn kan sọ wípé dìbò yọba yá bí ìrọ̀lẹ́ ọjọ́ kejì lákàtúndé gbọ́ pé ìkan nínú àwọn tí ó díje fún ọba jíjẹ nílùú Òkè Igbó ó ti gba ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Oǹdó lọ láti lọ́ọ́ fi ẹ̀hónú hàn wípé nígbà tí wọ́n ń dìbò yẹn lọ́wọ́ ẹni tí wọ́n kéde lórí rédíò yẹn wọ́n ní ìbò méjì lóní nínú ìbò méjìlá àbí ṣùgbọ́n ẹni tó wá lọ sọ́dọ̀ gómìnà lọ report òun ní ìbò 9 wọ́n nígbà tí wọ́n tó wá rí pé ìbò yẹn favour ẹ̀ wọ́n ní mẹ́rin kan sí wá ní ọkàn jí gbogbo ballot paper kó wá ń sá lọ ọ̀gá mi bàbá mi ti ń gbé odò àwọn ìlú ẹ̀ tó ti ń bá ẹni yẹn lójú gba nímú so nǹkan wá dá wíwí sílẹ̀ yẹn ṣùgbọ́n ìdílé wo ni ọ̀rọ̀ ìbò yìí ti jẹ́ ìdílé ààrẹ tí mo sọ wípé ọba tó ṣẹ̀ gbàjà káwé pé bẹ́ẹ̀ ni wọ́n ti wá let me put it that way tí ìdílé Kólé dẹ̀ sọ pé àwọn ilé ẹ̀kọ́ kan so ìdílé ààrẹ sọ pé àwọn ẹsẹ̀ fẹ́ produce ọba báyìí àwọn ni wọ́n lọ dìbò láàrin àwọn ọmọye tani chairman local government yẹn pé òun ló lérí pé gbàkàwò kan èmi ò sí kàtà àgbọ̀n mi dẹ̀ ní láti dárúkọ anybody pé òun ló wá sọ pé òun ni chief security local government pé ẹni tó bá wọn ló máa fà kalẹ̀ pé gbàkàwò kan so kan tó fa awuyewuye nìyẹn tí ẹ bá fẹ́ kí n padà fẹ́ fídíò lójú dáadáa ẹ̀yin ọmọ Òkè Igbó tẹ nífẹ̀ẹ́ àlàáfíà tẹ̀lé nífẹ̀ẹ́ lọ́síwájú Òkè Igbó màá fẹ́ kẹ́yìn inbox mi so ká lè mọ ọ̀nà tá a máa gbé gbà. now Kólé báyìí tí wọn wò tí àwọn sì ń ṣe wọ́n mi náà pé àwọn ló kàn àwọn ààrẹ sọ wípé àwọn fẹ́ tún jẹ àwọn kan nílùú wa sọ pé ṣé wọ́n máa ń mú ọmọ yìí lẹ́ẹ̀mejì nínú ìdílé kan àwọn kan láàrẹ sọ pé àwọn ò tí jẹ́rí àwọn kan sọ pé ẹ ti jẹ́rí pé bàbá tó gbèsè ilé ààrẹ làkàmọ́ àwọn kan wá padà pè mí pé ìjọ wo lọ́rọ̀ ọba jíjẹ nílẹ̀ Yorùbá ibi tí ọ̀rọ̀ tí wàá kàn mí gangan nìyẹn wọ́n mo jẹ́ ìkan nínú àwọn good ambassadors ilẹ̀ Yorùbá pàápàá when we are talking about our culture and heritage tí mi kì í fi àṣà àti ṣe Yorùbá báyàn ṣe rárá tọ̀ now ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa àṣà àti ṣe Yorùbá wọ́n sọ àwọn nǹkan pè mí pé kí ló jẹ́ pé wọ́n ń dìbò nínú ọba jíjẹ nílẹ̀ Yorùbá Òkè Igbó is one of our ancient towns tani nílẹ̀ Yorùbá wọ́n ní wọ́n ń dìbò wọ́n ń di ballot paper kó ẹ̀ tí wọ́n gbàgbé wọn sọ pé òun ni chief security local government yẹn so ẹni tó bá ti fà kalẹ̀ náà ni gbàkànwò I was not there nǹkan táwọn gbọ́ ni ṣùgbọ́n ṣé lóòótọ́ ni wọ́n ń dìbò yẹn ọba ní Òkè Igbó because àti rí àwọn mo ti padà rí àwọn press release kan tí wọ́n ní àwọn afọbajẹ́gun wà wí ẹ̀ nípa ẹ̀ àwọn olówó organize election yẹn ṣé wọ́n ń fi election yẹn ọba nílẹ̀ Yorùbá ni irú election wo ni wọ́n ṣe tí wọ́n ní àwọn afọbajẹ́ wọn wà wí ẹ̀ nípa ẹ̀ because mo believe pé nígbà tí a ti gbà wípé agboolé ló máa fi ọmọ oyè kalẹ̀ a máa rotate láàrin agboolé sí agboolé ni bí wọ́n ṣe ń ṣe leléyìí
tó bá kan agboolé A láàrin agboolé mọ̀ pé agboolé kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló wà ńbẹ̀ kí gbogbo ìdílé yẹn jókòó kí àwọn ọmọ ìdílé bá fẹ́ fọmọ yìí kalẹ̀ bí ẹ máa gbé fàjọlẹ̀ kẹ́kọ̀ọ́ ṣe indoor training fún wọn both physically and spiritually bàbá jẹ́ àwọn ọmọ méjì ló pegedé èèyàn mẹ́ta ló pegedé àwọn yẹn lẹ̀ wá taari ẹ̀ sí àwọn afọbajẹ táwọn náà wá sí àṣe final screening fún wọn wọ́n lè yẹ pé ẹnìkan ló padà pegedé nínú agboolé yín àwọn náà ẹni kan lè máa taari sáwọn afọbajẹ pé nígbà táwọn agboolé tá a fẹ́ ní ko tá a sì gbogbo nǹkan tó yẹ ká so ẹni tá a fà kalẹ̀ lélẹ̀ ṣùgbọ́n sìn àwọn afọbajẹ ìlú Òkègbó sọ wípé àwọn wà wí ẹ̀ nípa nǹkan tó ń lọ àwọn kan náà àwọn kankan kúrò àwọn jọpọ̀ wọ́n ní àwọn ń ṣe election dípò wọ́n ní wọ́n ń jí ballot paper kó ballot paper láìsí bẹ́ẹ̀ ń dìbò councillor wọ́n ń jí ballot paper kó ballot paper kí ni wọ́n ní ballot paper election lọ́ba nílùú Òkègbó ó mà jẹ́ nǹkan tìjú fún yàn o níbi tí ayé lajú dé yìí níbi tí ọ̀rọ̀ àṣà àti ṣe Yorùbá káwa lára dé yìí wá jẹ́ pé irú èdè yẹn la máa gbọ́ pàlú Òkègbó tó jẹ́ ìkan náà àwọn ìlú ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá ó kù díẹ̀ káàtó so mo pàrọ̀ nǹkan tó fà á tí àwọn ọmọ Òkègbó alálùbáríkà tí wọ́n nífẹ̀ẹ́ ìlú tí wọ́n lajú tí wọ́n mọ̀yàn tí wọ́n mọ̀ nǹkan tá ń pè ní àṣà àti ṣe nǹkan tó fà á tí wọ́n fi ń pè mí nìyẹn pé kí ló ń ṣẹlẹ̀ kí ló gbọ́ nípa ìlú Òkègbó. Mo ti kọ́ sọ pé mi ní dá sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ lẹ́nu mo sọ fún nǹkan náà ọ̀rẹ́ mi Mr. Franco ọmọ Òkègbó ni ó wà ní Òṣogbo I told him pé mi fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn wọ́n ní mo mọ̀ ìwà ara lé mi kì í ṣe ìlú ṣùgbọ́n ọ̀la pé kò sí bá ti máa pè ajá tàbí pé ní kòkòtà fi ṣe kò sí bá ti máa sọ̀rọ̀ àṣà àti ṣe Yorùbá tá à ní sọ̀rọ̀ Òkègbó ìlú tí ò fagbọ́ wà tó kò gbójọ jẹ́ gbogbo mọ̀lẹ́ ìlú bàbá Fátàmì tó kọ kúrò má lẹ̀ ni ìlú Jolaf tó ń ṣe kẹ̀mbúyẹ̀rì lórí rédíò ni ìlú Ẹ̀gbin Ọ̀run ni ìlú Erastus Akínbọ́lá ìlú SSA to the President of Security ìlú member House of Rep Festus Adéfúnráyè Adéfúnráyè ìlú Pastor Promise Akínbíyì tí wọ́n ní one of the largest churches ní Nàìjíríà wáyé tí wọ́n ní Àkúrẹ́ ìlú Professor Jésù àní àwọn ọmọ alágbàríkà tí wọ́n ti produce so wọ́n lè má gbélé ṣùgbọ́n tí wọ́n á ń gbọ́ nǹkan báyìí wọ́n máa dùn wọ́n. Now ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wọ́n ń wò mí tẹ́ mọ̀ nípa àṣà àti ṣe ṣó ṣe gbọ́ kí wọ́n ní wọ́n ń ṣe election láti yan ọba nínú ilẹ̀ Yorùbá yìí àwọn afọbajẹ òjẹ̀ mọ́ pẹ̀ àwọn kankan kúrò àwọn ẹjọ́ wọ́n ní wọ́n ń ṣe election to the extent that wọ́n ní wọ́n jí ballot paper kó ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ kókó ajẹ́ pé ìlú mi lọ sílẹ̀ sí àwìn talk wọ́n tẹ̀lé ọ̀rẹ́ mi Àjànàkú Akéwì àwọn náà wọ́n ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí tẹ́ bá gbàgbé I made a video few days back nípa ìlú tó lókè gbójẹ́ bàbá kábíyèsí ọ̀nà ìrìnsà tó wà níbẹ̀ yìí ló tẹ̀ lókè gbódó Adẹ́rìnkáwò lọ́pọ̀ èèyàn lọ́ngbẹ́lá ìdí ẹ̀rẹ̀ pé tẹ́ bá ń kí bàbá wọ́n máa ń kí wọ́n sí Gẹ̀ẹ́sì wọ́n kí wọ́n sí ọmọ lọ́gbẹ́lá àyàmọ́pá yakọ́gi wọ́n máa ń kí bàbá wa kábíyèsí ọjà jásí so kẹ́lẹ̀ mọ̀ pé irú tí nǹkan bá sílẹ̀ nílùú Òkègbó ojúṣe gbogbo ọmọ Yorùbá ni láti dìde sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ because tó bá bójú bọ́dọ̀ bá mú tó bá bá Ifẹ̀ abókè mọ́tò abókè má bá Ifẹ̀ dẹ́n fẹ́ pé mo ṣe sọ́kò sẹ́ni tó jọba ní Òkègbó tó ní ẹ̀tọ́ láti jọba nífẹ̀ẹ́ tó lómi ẹ̀kọ́ ni so ẹ̀yin ọmọ Òkègbó tẹ̀ ń wò mí ṣé nǹkan tí mo àlàyé tí mo ṣe síbẹ̀ ló ṣe rí tó bá yẹ kó kù díẹ̀ káàdọ̀ inbox mi ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ I still need more information from you guys ẹ lè inbox me and send your WhatsApp number to my inbox so a lè sọ̀rọ̀ pẹ̀ èmi ò ṣègbè lẹ́yìn anybody o mi ṣègbè lẹ́yìn anybody ó lè dá ìlú wa fún this is Adeomade bye for now.